ẹ̀yin ènìyàn wa, àwọn obìnrin wọ́n bínú tán, àwọn ará ìlú wọ́n bínú tán o. Àwọn obìnrin wọ́n ya lọ sí ibùdó àwọn ológun, checkpoint àwọn ológun, wọ́n dáná sun ibẹ̀. Wọ́n ní àwọn ò fẹ́ ológun kankan mọ́ nínú ìlú àwọn. Wọ́n ní checkpoint eléyìí tó wà ní ẹnu bodè àwọn yìí, tó wà ní ìlú àwọn yìí, wọ́n ní àwọn ò fẹ́ rí ológun kankan ń bẹ̀ mọ́. Wọ́n ní kí ni ìtumọ̀ checkpoint tí wọ́n dá sílẹ̀ sínú ìlú àwọn? Kí ni ìtumọ̀ tó ń kóra wọn wá jòkó síbẹ̀ tó jẹ́ wípé ẹgbẹ́ wọn báyìí ni àwọn agbésùnmọ̀mí máa gbà kọjá tí wọ́n á wọ inú ìlú wa, tí wọ́n á wá ṣòro bí agbọ́n, wọ́n á pa àwọn èèyàn, wọ́n á jí àwọn èèyàn gbé lọ lójú wọn níbẹ̀. Wọ́n ní kí ni ìtumọ̀ wọ́n kó búlọ́ọ̀kù, wọ́n kó sìmẹ́ǹtì, wọ́n kó gbogbo ẹ̀ síbẹ̀, gbogbo búlọ́ọ̀kù, sìmẹ́ǹtì, ṣakaṣaka tó kó síbẹ̀, gbogbo ẹ̀ pátápátá ni wọ́n dáná sun. Fọ́nrán ẹ̀ wà níbí. Ẹ̀yin ènìyàn wa, àwọn ará ìlú wọ́n ti padà jí lójú oorun wọn báyìí. Ṣé ẹ ti rí bẹ́ẹ̀ yẹn? Àwọn boko repentant, àwọn prodigal son, àwọn náà ni wọ́n kó síbẹ̀. Torí kì í bá ṣe pé àwọn ni wọ́n kó síbẹ̀ ni, báwo ni wọ́n sọ wípé wọ́n deploy ológun lọ sínú ìlú tó lè jẹ́ wípé àwọn ológun á dẹ̀ wà ń bẹ̀, àwọn agbésùmọ̀mí wọ́n á dẹ̀ ti máa ṣe ìkọlù, wọ́n á máa attack àwọn ìlú. Àwọn obìnrin ní Plateau ni o, wọ́n ṣe já ewé sọ́wọ́ lélẹ́yìí tí wọ́n ya lọ bá àwọn ológun ní checkpoint wọn, tí wọ́n dáná sun gbogbo àti bàbà, gbogbo àgọ́ tí wọ́n náà wọ́n pa síbẹ̀, gbogbo ẹ̀ ni wọ́n dáná sun, tí wọ́n ní kí wọ́n kúrò, àwọn ò fẹ́ rí wọn, pé kí ìjọba jẹ́ kí àwọn pèsè ètò ààbò fúnra ara àwọn, torí ìjọba ló kó wọn wá. Ìjọba tó dẹ̀ kó wọn wá, wọ́n ní wọn ò fi ran àwọn lọ́wọ́ nínú ìlú àwọn, wípé wọ́n túbọ̀ fi ń ṣe àkóbá fún àwọn ni. Ẹ̀yin ènìyàn wa, bákan náà ni àwọn agbésùmọ̀mí kan yìí, Ìbàdàn Jẹ̀bú expressway, Ìbàdàn Ìjẹ̀bú expressway is on attack now. Wọ́n attack ibẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ìbàdàn Ìjẹ̀bú expressway, wọ́n ti pa àwọn èèyàn, wọ́n ti jí àwọn èèyàn tó wà nínú ọkọ̀ 18 passenger, wọ́n ti kó wọn lọ o. Ibẹ̀ gbóná lọ́wọ́lọ́wọ́ báyìí o, fún gbogbo àwọn arìnrìn àjò. Ẹ jẹ́ bá wa pín ètò ìkókọ̀ wọn lọ́wọ́ wípé àwọn tó bá fẹ́ gba Ìbàdàn Ìjẹ̀bú expressway kí wọ́n jókòó. Ibẹ̀ yẹn ń gbóná lọ́wọ́lọ́wọ́ báyìí wípé àwọn agbésùmọ̀mí wọ́n ń ṣòro ní ọ̀nà yẹn tó dẹ̀ jẹ́ wípé ẹ wo ọkọ̀ tẹ́ ń wò yìí, ẹ máa rí gbogbo ara ẹ̀ ọta ìbọn ni, ẹ̀jẹ̀ gan wà lára ọkọ̀ yẹn tó dẹ̀ jẹ́ wípé gbogbo àwọn èrò tó wà ńbẹ̀ ni wọ́n ti kó lọ. Wọ́n ní wọ́n ti pa ẹnìkan, bóyá dírẹ́bà ni wọ́n pa, bóyá àwọn pásẹ́ńjà ni, ìyẹn ni àwa tí mọ̀, ṣùgbọ́n wọ́n ti pa ẹnìkan. Ẹ jẹ́ ká fi ohùn sí kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn ará ìlú, àwọn obìnrin ní Plateau tí wọ́n lọ dáná sun ibùdó àwọn ológun tó wà ńbẹ̀. Àṣàkẹ́ TV show. Ẹ̀yin ènìyàn wa, fọ́nrán yẹn lẹ bá wa ń wò yìí o, ṣùgbọ́n ibi tí wọ́n ti dáná sun àwọn àti bàbá, ibi tí àwọn ológun pàgọ́ sí yìí, iná yẹn pọ̀ jù. Ó wà ní inú Telegram wa. Ní abẹ́ ètò yìí, ẹ gbọ́wọ́lé líǹkì yẹn kẹ́ ẹ lọ sínú Telegram wa. Ẹ rí gbogbo àwọn iná tí wọ́n dá sun ibi ibùdó àwọn ológun yẹn ní checkpoint wọn. Àwọn obìnrin tẹ́ ń wò wọ̀nyí, wọ́n dáná sí gbogbo títì, gbogbo àwọn símẹ́ǹtì tẹ́ ń wò ni wọ́n ìpadà dáná sí. Ṣùgbọ́n àwọn ibi tí wọ́n ti dáná sí yẹn, a lè lò lórí ibi tá a wà yìí torí wọn ò fààyè ẹ̀ gbà wá ká lo ẹ̀jẹ̀ tàbí iná. Ó wà ní abẹ́ ètò yìí nínú Telegram wa. Ẹ gbọ́wọ́lé kẹ́ ẹ lọ síbẹ̀, ẹ rí wò níbẹ̀. Àṣàkẹ́ TV channel Telegram, ẹ lọ síbẹ̀, ẹ bá ń bẹ̀. Ó ti wá di woro sí woro, ọ̀dẹ̀ sọ́ọ̀dẹ̀ bá àwọn obìnrin ti bínú tán. Ẹ wò lára àwọn símẹ́ǹtì tó wà ṣàkàkà ni wọ́n ti fọ́n, gbogbo ẹ̀ wọ́n fọ́n dà sí títì olè ń wò yẹn o. Àwọn ìyá ti bínú tán wípé ọ̀hún lè máa pa àwọn káwọn dẹ̀ dákẹ́ máa wòran. Báwo ni wọ́n ṣe máa pa ará ìlú tẹ́ẹ̀dẹ̀ ní kí wọ́n dákẹ́? Ẹ̀ ń rì ní oògùn, ẹ̀ ń rì ní initiative, wọ́n ń tò lábẹ́lẹ̀, wọ́n ń tò lórí. Ṣé bí ará ìlú ni wọ́n ń pa lójoojúmọ́ yìí? Ìdí nìyẹn o tí àwọn obìnrin ní Plateau tí wọ́n fi jáde síta wípé àwọn ò lè fara dà o. Ẹ̀yin ológun tẹ́ ẹ wà níbí, kò sí kankan tẹ́ ẹ ṣe nínú ìlú, ẹ̀ dáàbò bo àwọn o. Wọ́n ní kí àwọn ológun kí wọ́n máa wá lọ, àwọn ò fẹ́ wọn mọ́ ní ẹnu bodè àwọn.
àwọn ò fẹ́ ìpàgọ́ wọn mọ́, gbogbo ibùdó wọn tí wọ́n wá kọ́ sí ẹnubodè àwọn ò fẹ́ wọn mọ́ torí pé wọn kúkú pèsè ètò ààbò sórí àwọn náà tẹ́lẹ̀. Kí wá ní ìwúlò wọn, kí ni wọ́n ń dúró ṣe ń bẹ̀? Jẹ́ ti bá wa ń gbọ́ wọn bẹ́ẹ̀ yẹn, wọ́n ní leave, enough is enough, we don't need you. Wọ́n náwọn ò nílò ológun mọ́, kí wọ́n jẹ́ kí àwọn pèsè ètò ààbò fúnra àwọn ológun tó ní kó pèsè ètò ààbò lé àwọn lórí yìí, kò sí ọ̀kan tí wọ́n ń ṣe, wọ́n túbọ̀ ń dákún wàhálà ìṣòro àwọn ni. Ó dojú ẹ̀, ojú ará ìlú ti padà bà báyìí. Ẹ̀yin ènìyàn wa, jẹ́ ìsìnká wa rí, jẹ́ rí pé gbogbo àwọn nǹkan wọ̀nyí tó ń ṣẹlẹ̀ nínú ìlú yìí, ará ìlú kò kàn lè dákẹ́ kí ìjọba kí wọ́n dẹ̀ máa tàn wọ́n, torí wọ́n ń tàn wọ́n ni. Ṣebí Plateau yìí, ẹ má gbàgbé wípé ní Palm Sunday, ní ọjọ́ tí wọ́n ṣe àyájọ́ ìsinmi ọ̀pẹ, ní àwọn agbésùmọ̀mí ni wọ́n ya wọ Christian community ní Plateau tí wọ́n pa over 40 people, àwọn èèyàn tó lé ní 40 tí wọ́n pa wọ́n. Lẹ́yìn yẹn, Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n lọ síbẹ̀, wọ́n ní wọ́n lọ install camera síbẹ̀ wípé àwọn ti kó 5,000 camera fún wọn o. So 5,000 camera, ibi tí wọ́n lọ kìí ṣe pé bóyá ibi tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ gangan ni wọ́n lọ o. Pápákọ̀ òfurufú ibì kan ni wọ́n kàn ṣe tent sí tí wọ́n welcome wọn ń bẹ̀ o, kìí ṣe ìletò tó ti pa àwọn èèyàn o, tí wọ́n fi bá wọn sọ̀rọ̀ wípé àwọn á bẹ̀rẹ̀ sí ní máa install solar fún wọn bẹ̀, wọ́n á install camera wípé kámẹ́rà yẹn o a máa capture ojú àwọn oníṣẹ́ ibi, àwọn afẹ̀míṣòfò yìí. Èèyàn mélòó ni wọ́n ti wá mú? Àwọn ọ̀dọ́, àwọn obìnrin, àwọn ni wọ́n bínú tán yẹn wípé kàn lè máa tan àwọn tí ẹ̀ ń sọ wípé ẹ̀ ń rehabilitate yìí, ẹ̀ ń dà wọ́n síṣẹ́ ológun, ṣe bí àwọn náà lẹ̀ ń kó wá sí checkpoint wá fún àwọn. So báwo ni ètò ààbò ṣe fẹ́ wà? Ẹ rehabilitate, ẹni wọ́n ti ronú pìwàdà, ẹ kó aṣọ ológun sí wọn lọ́rùn, wọ́n ti arara wọ́n ti wá lọ sínú ìletò, wọ́n lọ kọlù wọ́n níbẹ̀. Ẹ̀yin ẹ ti sọ wípé òkè ó yá o, a ti deploy bàtálíọ̀ ológun lọ sí inú ìlú o. Kí wá ní ìyàtọ̀ àwọn tẹ́ ẹ deploy tẹ́ ẹ kó aṣọ ogun sí lọ́rùn àti àwọn tó lọ attack àwọn ènìyàn, tí wọ́n lọ jí àwọn èèyàn gbé, tí wọ́n dẹ̀ ń béèrè ransom? Ẹni tó bá ti mú ransom wá, wọ́n á pa. Ọjọ́ wo la fẹ́ ṣe léyìí dá? Ẹ̀yin ènìyàn wa, ṣe rí pé àsìkò ti tó ká jí lójú oorun wa. Ẹ jẹ́ ká wo nǹkan tó ṣẹlẹ̀ ní Ìbàdàn Ìjẹ̀bú expressway, bí wọ́n ṣe yabo ọ̀nà tí wọ́n dá ìbọn bolẹ̀. Wọ́n ní wọ́n dá ìbọn bolẹ̀ gidi ni. Ọlọ́kọ̀ yẹn kó máa yí ọwọ́ ọkọ̀ ẹ̀ bóyá kó sá mọ́ wọn lọ́wọ́, kò ṣáà rí ọ̀nà, kò rọ́nà lọ, bí wọ́n ṣe mú wọn mọ́lẹ̀ nìyẹn. Ẹ máa wo ọkọ̀ yẹn o, ẹ wo àwọn nǹkan tó wà lára ẹ̀, ojú ọta ìbọn gbogbo ẹ̀, ṣùgbọ́n àwọn èrò inú ọkọ̀ báyìí wọ́n ti kó wọn lọ. Tí mòye tí wọ́n á ní kí wọ́n mú wá o, jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn èrò ọ̀nà tí wọ́n rí nígbà bí àwọn èrò ọ̀nà tí wọ́n rí lẹ́yìn tí wọ́n ti kó wọn lọ tán. Ọmọ bandit ó ní agbára o. Ẹ wojú ọ̀tá bó ṣe fẹ́ tó ní. Ọmọ Àṣàkẹ́ TV show. Ọmọ ọmọ bandit ó ní agbára o. Ẹ wojú ọ̀tá bó ṣe fẹ́ tó ní. Ọmọ ṣé ẹ ti rí bẹ́ẹ̀ yẹn? Gbogbo inú igbó, gbogbo ilẹ̀ Yorùbá, kò síbi tí wọn ò sí. Ìbàdàn Ìjẹ̀bú expressway lẹ́ ń wò yẹn. Yẹn fi túmọ̀ sí wípé gbogbo àwọn ọ̀nà tó wọ ilẹ̀ Yorùbá pátápátá ni wọ́n wà. Ṣé ẹ ti rí bẹ́ẹ̀ yẹn? Àti mọ iye tí wọ́n padà fìròyìn síta báyìí wípé àwọn máa gbà lọ́wọ́ gbogbo àwọn èrò inú ọkọ̀ tí wọ́n kó jáde. Ọjọ́ wo la fẹ́ ṣe eléyìí dá? Nígbà tí bàbá ńlá kú wọn ò ṣiṣẹ́ sí ọwọ́ ẹni kankan. Wọ́n ti gbọ́n gbogbo inú ìlú gbẹ, wọ́n ti gba owó tán nínú ìlú.
orílẹ̀-èdè tí ilé bá ti ń ṣẹlẹ̀ àwa ní kò sí ètò ọrọ̀ ajé òun gọ́gọ́ sí nǹkan ò lọ síwájú kò sóúnjẹ kò sí nǹkan kan pẹ̀lú gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. ìlú tí kò bá ti ní ètò ààbò. báwo ni ètò ọrọ̀ ajé ìlú yẹn ṣe fẹ́ dá? báwo ni àwọn èèyàn ṣe fẹ́ rí ọwọ́ mú lọ sẹ́nu? ẹ wo bàbá yìí, àwọn ọmọ ẹ̀ tẹ́ ẹ̀ ń wò lórí ọ̀kadà yẹn ó ṣẹ̀ lọ gbà wọ́n lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí ni. ó ní wọ́n ní kó mú 60 million wá 60 million ni ó ní wọ́n ní kó ń san. ṣùgbọ́n nígbà tí àwọn máa negotiate àwọn dúnàádúrà ẹ̀bẹ̀ pọ̀ òun ṣàwá san 8 million bó ṣe lọ ń gbà wọ́n bọ̀ lẹ́wọ̀n yìí. jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ lẹ́nu bàbá yìí. How much you pay? He said give you 60 million. 60 million naira for 3. I might give you 8 million. Muhammad Rasulullah. 8 million you pay for your 3 children. 3 children. What do those people they carry this money? Where is Akota Road? Sorry, sir. àwọn owó tí wọ́n ń gbà lọ́wọ́ ará ìlú òun ni wọ́n lé sílẹ̀ yìí o. ṣé ẹ ti rí owó tí ará ìlú ń jìyà kí wọ́n tó rí òun ni wọ́n lé sílẹ̀ yìí tí wọ́n fi ń ṣe nǹkan tó wù wọ́n. àwọn kan náà ní tí àwọn ológun kó síta tí wọ́n ní ọwọ́ àwọn bà wọ́n ní agbésùmọ̀mí ni wọ́n wípé àwọn ti mú wọn. ṣé mímú là ń sọ tó bá mú wọn tán kí ni ìdájọ́ tí wọ́n ń ṣe fún wọn? ẹ jẹ́ ká fi ohùn síkẹ́ bá wa gbọ́ lẹ́nu àwọn iléeṣẹ́ ológun o. wọ́n ní ọwọ́ bà àwọn agbésùnmọ̀mí táwọn mú àwọn prodigal son wọn. tí ọwọ́ bá bà ọ̀daràn ìdájọ́ òdodo náà máa ń ṣe fún wọn. ṣùgbọ́n àwọn tá a darí wa àwọn ológun wọ́n ní wọ́n ti di prodigal son àwọn ti rehabilitate wọn. ẹ bá wa gbọ́rọ̀ lẹ́nu wọn. Wallahi da kwai AC kuma fa. Za ku sha AC? Wallahi za su biya. Jagwa. Kaga gare mu ko? Wallahi kare kake kaga gare mu. Sai kun ci uban ku wannan AC da za ku sha. nígbà tẹ́ bá ní ẹ mú ọ̀daràn tẹ́ ń bo ojú ẹ jọ kí ni wọ́n ń bo ojú wọn fún o? ìdí tí àwọn ará ìlú tí wọ́n fi ya lọ bá àwọn ológun nìyẹn wípé kí wọ́n kúrò nínú ìlú àwọn. ẹ ní ẹ mú ọ̀daràn ẹ ń bojú wọn ṣùgbọ́n tẹ́ bá mú àwọn ọmọ yahoo ẹ máa kó ojú wọn síta. ẹ bá mú àwọn èèyàn nínú ìlú ẹ kojú wọn síta. ìgbọ́ tọ́wọ́n yín bá ti ba àwọn fúlàní agbésùmọ̀mí ẹ ní ẹ ń bojú wọn ẹ kojú wọn sógiri. ìdí tí àwọn obìnrin ní Plateau àwọn ọ̀dọ́ tí wọ́n fi ya lọ bá wọn ní checkpoint àwọn ológun nìyẹn wípé kán kúrò nínú ìlú àwọn. ìdájọ́ wo tẹ̀ ni wọ́n máa ń ṣe fún wọn lẹ́yìn ìgbà tó bá mú wọn tán? bọ́ ṣe mú wọn yìí báyìí àgbọ̀ kankan mọ́. Yorùbá jẹ́ ká dìde ká jí lójú oorun wa. ṣé bá wa gbọ́ wọn bẹ́ẹ̀ yẹn ẹ wá sọ fún wa ẹni tó bá wá ní owó 8 million tí wọ́n ní àwọn san yẹn gan báwo lẹ ṣe mọ̀ báwo ni wọ́n ṣe kó owó yẹn jọ? bóyá ilẹ̀ bóyá ilé gbogbo kan tí wọ́n ní ní ìgbésí ayé wọn ni wọ́n lọ tà. torí kì í ṣe ọmọ kan ọmọ mẹ́ta. báwo ni ara wọn ṣe fẹ́ gbà á pé ọmọ mẹ́ta o kó wà lọ́dọ̀ àwọn agbésùnmọ̀mí? ẹ wò wọ́n obìnrin ara àwọn òbí ò lè gbà ẹnìkan gan ara òbí ò lè balẹ̀ ká máa sọ wípé àwọn ọmọ mẹ́ta. àwọn tá a dẹ̀ ń sọ̀rọ̀ wọn yìí wọn ń ṣe ọmọ onílùú àjèjì ni wọ́n dẹ̀ wọlé wá wọ́n dẹ̀ ń hurú ìwà sí ará ìlú. bí wọ́n ṣe ń kó ẹran jẹ oko ni wọ́n ń pa àgbẹ̀. wọ́n ń pa àgbẹ̀ láti ọdún ìsẹ́yìn wá títí di àkókò yìí wọ́n yìí ń pa àgbẹ̀ nílẹ̀ Yorùbá. àgbẹ̀ olóko tòmátò àgbẹ̀ olóko ẹ̀gẹ́ olóko ẹ̀fọ́ bí wọ́n ṣe ń pa wọ́n sínú oko nìyẹn. tó dẹ̀ sí ìdájọ́ tí wọn ò dẹ̀ fi ọwọ́ òfin mú wọn ṣé bí a ṣe máa bá a lọ lélẹ̀. ẹ wo ìgbésẹ̀ tí wọ́n gbé ní Plateau báyìí wọ́n bínú tán o. wọ́n ya wọ ibùdó àwọn ológun níbi tí wọ́n pàgọ́ wọn sí ní checkpoint. wọ́n dáná sun gbogbo àwọn nǹkan wọn níbẹ̀ wípé àwọn ò fẹ́ wọn nínú ìlú wọn. mo lérò wípé ìgbésẹ̀ yẹn bí a kàn sọ pé number 1 step nìyẹn. torí ẹgbá wà lọ́wọ́ yín ń na ará ìlú dẹ̀ ní kán má ké
àti gómìnà àti rẹ́ẹ̀pù kì í ṣe àwọn ọmọ wọn ni wọ́n ń jí gbé, kì í ṣe àwọn ló ń jẹ ìyà yìí, ará ìlú mẹ̀kúnnù ló ń jẹ ẹ̀. Ṣùgbọ́n wọ́n ní ká lọ fọkàn balẹ̀ 2027 èèyàn mélòó ló máa kù tí ìgbésẹ̀ tó nípọn lórí ọ̀rọ̀ ètò ààbò tí wọ́n bá gbé kalẹ̀. Èèyàn mélòó ló máa kù dìgbà yẹn. Ṣé ẹ ti wá rí àmú fọ́nrán wọ̀nyí wá láti fi ṣí wa níyè ni o. Pé ẹ wo kan tó ń ṣe ní Plateau o, ẹ wo àwọn obìnrin o, wọ́n ti ya síta o lọ bá àwọn ológun. Bó ṣe ni wọ́n deploy ológun battalion lọ sí Kwara nìyẹn, kí la rí tó ṣẹlẹ̀ ńbẹ̀? Èèyàn mélòó ni wọ́n ti mú? Wọ́n tẹ̀ mú wọn gan, mímú tẹ́bákọ̀ gbọ́ wọ́n mú wọn. So kí ni wọ́n ṣe fún wọn? Ìdájọ́ wo ni wọ́n ṣe fún wọn lẹ́yìn ìgbà tí wọ́n mú wọn tán? Kí ará ìlú kí wọ́n fi wọ́n lẹ̀ kàn pèsè ètò ààbò sórí ara wọn, irọ́ ni. Ṣùgbọ́n àwọn agbésùnmí wọ́n ń gbé ìbọn rìn kiri, wọ́n ń rìn kiri ìgboro bó ṣe wù wọ́n, wọ́n ń da màálù, wọ́n ń gbé ìbọn rìn, kò síbi tí wọ́n wọ̀, wọ́n ń lọ supermarket, wọ́n ń gbé ìbọn lọ síbẹ̀ ní inú ìlú. Orílẹ̀-èdè wo ni irú eléyìí tí ń ṣẹlẹ̀? Kéèyàn kàn máa gbé ìbọn rìn kiri láì kìí ṣe pé bóyá ológun, yàtọ̀ sí wípé bóyá o gba láńsẹ̀sì ẹ̀. Àwọn ìlú tó jẹ́ European country bíi Amẹ́ríkà wọ́n ń gba láńsẹ̀sì ẹ̀, ṣùgbọ́n àwọn eléyìí ìjẹ́ ìjọba ló fún wọn ní láńsẹ̀sì tán fi ń gbé kiri. Irọ́ ni. Àwọn ni prodigal son, Yorùbá jí má sùn. Ẹ̀yin ènìyàn wa, ẹ jẹ́ ká rí èròǹgbà yín ní abẹ́ fọ́nrán yìí. Ẹ jọ̀ọ́ ẹ bá wa pín ètò yìí fún àwọn èèyàn wa tí wọ́n ń rin ìrìn àjò, àwọn tí wọ́n ń ṣe òwò Ìbàdàn Ìjẹ̀bú expressway. Ó wà ọ̀nà àtàkì o, wọ́n ń ṣe ìkọlù níbẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí o. Ẹ jọ̀ọ́ bá wa pín àwọn tí wọ́n kó lọ àti mọ ibi tí wọ́n kó wọn gbà o, ẹni tí wọ́n dẹ̀ pa náà àtàwọn tí wọ́n kó lọ àti mọ ibi tí wọ́n kó wọn gbà o. Ẹ jọ̀ọ́ bá wa pín ètò information yìí kó tẹ àwọn èèyàn wa rìnrìn àjò lọ́wọ́, dírẹ́bà awakọ̀, àwọn tí wọ́n fẹ́ lọ rajà bóyá lé àti Ìjẹ̀bú lọ sí Ìbàdàn, àbáwọn tó ní ṣíṣe tó fẹ́ lọ ní Ìjẹ̀bú sí Ìbàdàn. Ẹ jọ̀ọ́ ẹ bá wa pín ètò ìkó kàn wọ́n lọ́wọ́. Àní ráàrin fẹsẹ̀sẹ̀, àní dààmú, Ọlọ́run á ṣàánú fún wa. Lórí ìkànnì wa níbí, ẹ bá wa subscribe sórí YouTube channel wa, Àṣàkẹ́ TV Show, Aṣàkẹ́TVnews.com lórí website wa. Ẹ tẹ̀lé wa níbẹ̀ níbi tí a ti ń gbé àwọn ìròyìn lọ́lọ́kọ̀ òjọ̀kan àjàǹbalẹ̀ bó ṣe ń lọ tá à ń jù síbẹ̀. Ẹ bá débẹ̀ bá wa máa kà, ẹ bá wa máa fi ọ̀rọ̀ ìwòye yín sí abẹ́ ọ̀rọ̀ àríwísí under comment section náà wà ńbẹ̀, tẹ̀lé máa bá wa dá sí àwọn ìròyìn tá a bá mú wá. Eléyìí tá a mú wá náà lórí ìgbésẹ̀ tí wọ́n gbé àwọn ọ̀dọ́ àtobìnrin ní Plateau yìí, ojú wo lẹ bá wa fi rí? Kí ló ń tẹ́ ẹ bá wa rí sọ sí? Jẹ́ ká rí under comment section. Àṣàkẹ́ TV Show, èmi náà lọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, àbúrò yín, Àṣàkẹ́ TV Show. Ẹ bá wa pín lógúnlógún, ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n. Elégbọ̀n rẹ̀ àárọ̀ wà lọ́wọ́, a ò ní dààmú o, Odùduwà á gbè wá o, láṣẹ Ìdùmarè. Àṣàkẹ́ TV Show.